Maule, ẹ̀gbọ́n mi Sketo jẹ́ àpáyé ogun kalẹ̀ yóò ṣeun. Sketo jẹ́ lebri brother yóò ṣeun. Oyin lọ́mọ tí ra kẹ́ bá jẹ́ bọ́ sí oyin dáná mú kó jẹ́ wọn. Ọlọ́gbẹ́ orí ìmọ̀lẹ̀ bánà bí kò jẹ́ wọn. Ẹ bá gbé bí gbọ́dá o. Sketo jẹ́ náà rẹ̀ ṣeun. Sketo jẹ́ bí gbọ́dá kò ṣeun. Ẹ mọ̀ tún kú kalẹ̀ mi o, arógún mọ́ olè. Arógún mama sa o. Big brother lẹ́gùn kalẹ̀ wọ́n dẹ̀ ṣeun. Ìbànú bíbá bóyìdà, Mr. Ọlẹ́ tí ó pé méjì àrùn. Ìbá fẹ́ràn kan lè jẹ́ àtẹlẹgbẹ́ o. Let's get the J. Ọmọ ya Ìbàdàn o. Ọmọ mọ́ sí mi ọmọ ya Ìbàdàn o. Sketo jẹ́ náà ni oṣù ńlẹ̀ bọ́ra ńlá. Oyin lọ́mọ Tiri akẹ́bà jẹjẹ yan. Ìmọ̀lẹ̀ náà nu o. Sketo jẹ́ pé mi wò. Sketo jẹ́ la fẹ́ pè ló jẹ́ àṣẹ bẹ́ẹ̀. Kọ́ndà. Ẹ má bọ ìmọ̀lẹ̀ ẹ̀ẹ́gbẹ̀rẹ̀. Thank you. Lẹ́ni ọ̀hún láti dé Sketo jẹ́. Olórin àgbáyé ti ń kọ́ fún títí rọ́ọ̀mù nọ́mbà Tiri Oga-Nla. Ẹ̀rí aládì Tiri mọ́lẹ̀ yìí ó mọ̀ mí kì í dáadáa. Ó lọ́mọ ìyá Ìbàdàn kò parọ́. Ṣẹ́ni mọ́ sí mi Ìbàdàn ló ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn nínú ọ̀rọ̀ ẹ̀hàn gangan. Ládùúgbò àwọn ládùúgbò darúgbó alẹ́ Táfíkì tó kú lọ́jọ́ sí. Kọ́lọ̀ ń bá ń forí yóò kú. Ládùúgbò Eli wá sí o my paddy Eli ọ̀rẹ́ mi ni èmi náà mo ti gbé Ìbàdàn rí láti bẹ̀ lọ pè mí o. ń bọ̀ àlàyé kò sàmì ẹ jọ̀ọ́ ẹ pè mí àgbáyé ni ẹ pè mí Sketo jẹ́ ni ẹ pè mí o. So far so good ni ẹ máa pè mí o. Ẹ jọ̀wọ́ pè mí. Ìbà Fárúkù ni ẹ pè mí o. Ìbà Fátíà ni ẹ pè mí o. Bàbá àlẹ́ akọrin mọ́ ńlọ Lájídé. Lẹ́ni Sketo jẹ́. Àmbẹ́ nínú rí àwọn àárí aláṣẹ. Lọ́dọ̀ ọ̀gá mi ni. Lẹ́yìn Ọlọ́run ọba. Pẹ̀lú dáàdì mi àti mọ́mì mi o. Àti tí Bọ́lá mi Pasuma tó kọ̀ mí léré. Owó Kúríà. Abíọ́dún wá sí omi rí entertainment. Nígbà kan wọ́n ti paná. Wọ́n paná ni.
ríà ló tọ́nà ní lásìá tí ń lọ ṣe rẹ́kọ́ọ̀dù so far so good wàhálà ìta àlàyé ríà mà ló tọ́nà yẹn gan wọ́n dẹ̀ paná ó dẹ̀ kú àtúrí kándù tán kí ló dé ilẹ̀ bàbá rí àná rẹ̀ oṣù ọkọ̀ ayé tó dé olórúkà o sienna ò ní báyà ò là ṣe mọ́ olúwa àmọ́ lẹ́nu Sketo jó aláti Tiri lẹ́dà yé o àlọ́ ló ṣọjọ́ bí o Sketo jó ní last week ó ṣe é nìbàdàn ó ráyè mo lọ ṣó ó dùn mí bí kí n máa lọ ṣó yẹn ni àmọ́ kò yí sí o bọ́lọ́pàá bá gbé mi ẹ̀rí mi kò dá bẹ́ẹ̀ jìnnà àmọ́ lẹ́nu Sketo jẹ́ níbí lẹ́nu àjọ máa ta tán ni màá wá bí màá dé bí torí kò rẹ̀ mi ò sí kí o kò rẹ̀ mi ò sí kí bàbá wa sọ ní mí ó ti 51 ẹ wá ó ṣe ọlọ́run ọba kàtàngúà wọ́ríọ̀ máa gbọ́ mi ò mọ̀ ṣe wọ́ríọ̀ ilé ọmọ fìyè ó kárí ó ṣe Tiri máa gbọ́ aṣọ́rẹ́ máwẹ̀yìn lọ́kọ̀ Yétúndé aláṣẹ ríà entertainment ìyàtọ̀ kọ́ sí mi kò kéré nínú ayé tí dá mi mọ̀ ò ti pẹ́ olórin tí wá kì í sọ orin agbélẹ̀rọ orílẹ̀-èdè àwapọ̀ olórin àgbáyé olùgbàyè wá sí ìdákun máa ò bẹ̀ iṣẹ́ ya iṣẹ́ ti yá eré. ọkọ̀tà ètí màmá Yétúndé ẹ bá mi káwọn orí àárẹ̀ o bàbá rìyá náà tún mọ̀ wọ́n ṣe bàbá rí àná tù yóò ṣe láti bẹ̀ lọ ó gbéná kárí omi ọlọ́gbọ́gbọ́ àgbáyé ó gbéná kárí omi ọlọ́gbọ́gbọ́ àgbáyé iná gbọ́dọ̀ kú omi ò tún gbọ́dọ̀ gbẹ́ wọ́rí o ó gbéná kárí o wọ́rí àmì. ọ̀sọ̀ ọlọ́gbọ́dọ̀ àgbáyé iná gbọ́dọ̀ kú adéwọ́ríọ̀ omi ò tó gbọ́dọ̀ gbẹ́ adémiwọ́ríọ̀ mi ò ṣe ìjọba kàtàgbọ́n máa wò lè yóò kárẹ̀ o adémiwọ́ríọ̀ mọ̀ ṣe àwọn òdìdí olórin Sketo jẹ́ kọrin balógun kàtàgbọ́n samovi máa ń jó ìjọba kàtàgbọ́n wọ́ríọ̀ balógun kàtàgbọ́n máa rí àwọn Sketo jẹ́ oṣó páíkó sàbùsì oṣó páíkó ìbá dídé yọ̀yọ̀ ẹ pé wá káwá akọrin olófò ló ń bínú ológo sẹ́ ó wà mí wá ọmọ wà mí wá o kàdérí bá ti ṣe o Michael Jackson tí kọrin lamẹ́ríkà kò kọrin jù báyìí lọ ìgbà tó wà láyé Yasin hallelujah TikTok ìjọba TikTok ṣe òṣè wọ́rí ọ̀gbogbo sípà òyà súnmọ́ mi ìjọba títí kàtàngúà o adémọ́ni rẹ̀ adémọ́ni ló ṣe o àwọn tí jíde olórí Sketo jò ó ṣe kàtàngúà lẹ́ni ẹ bá ń kí àbúrò mi ní lẹ́dà okú àforítì nìbàdàn wàláì wọ́n bẹ́ǹṣì ẹ̀ gan ni ó dùn mí wọ́n bẹ́ǹṣì ẹ̀ àmọ́ sátìrà àwọn ni ó dá padà
ó dá padà lẹ́dà rẹ̀ eré ajé ó à. Tiri lẹ́dà rẹ̀ ẹni kó bọ́ síbí alájà ń bí 3 o'clock 3 o'clock aago mẹ́ta ọ̀sán aago mẹ́ta òru aago mẹ́ta ọ̀sán aago mẹ́ta òru ṣáàmù àgbọ̀ Tiri Tiri tó wà á lóya ọmọ tó wà á lóya ṣáàmù àgbọ̀ Tiri láago mẹ́ta ọ̀sán láago mẹ́ta òru ṣáàmù àgbọ̀ Tiri kí Tiri súnmọ́ bí ẹjọ́ bá ti bí ọlọ́jọ́ òbí jọ máa jẹ́ kọ́ ìdánujọ́ jọ Tiri má jẹ́ kọ́ ní ìdánù Sketo sọ bẹ́ẹ̀ pé bọ́lájọ́ òbí kan balóhùn ní dúpẹ́ àwọn tamọ́rẹ́ ọlọ́run ò ní dákẹ́ o. bọ́lájọ́ òbí kan Tiri lẹ́dà mi 3 o'clock ọmọ níyà lọ́rùn Tiri o ọmọ níyà lọ́rùn Tiri o ọmọ níyà lọ́rùn Tiri o ọlọ́jà bìkọ́ ọlọ́run àtọmọ́rẹ́ ọlọ́run ò ní dákẹ́ lẹ́nu Sketo ọ̀gá ní kẹ́ ẹ máa gbọ́ báyìí pé every month Fuji piano every month oríṣiríṣi eléré pẹ̀lú ìbéèrè Sketo olórin èèyàn máa gbọ́ lẹ́nu Sketo lẹ́dà ṣé bóun ló kàn wọ́n béèrè lẹ́nu ẹ̀rí ìbéèrè ìfẹ́ sú mi lẹ́dà wọ́n ní pé ṣé o máa ń jẹun ṣé o máa ń dóbò ṣé o máa ń sùn ẹ má pa Tiri mi sí ẹ̀jẹ̀ kó pẹ́ láyé sọ pé ọlọ́run olúwẹ̀ 3 o'clock má bínú mọ́ má kò kọ́ ó ti dá bẹ́ẹ̀ ọlọ́run ti dá ẹ láre ọmọ àníyá lọ́rùn àmọ́rí lẹ́dà. Friday ajẹ́borí Friday Tiri sápẹ́ aláhùn ni ó dúpẹ́ fún 3 o'clock ayé tó wáyé bàbá ló gbé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ ò Tiri ọlọ́hùn ni ó dúpẹ́ fún bàbá dúpẹ́ ó yà láìmọ̀rẹ́ ni ọlọ́hùn kò dúpẹ́ fún wa ọmọ ìyá lọ́rùn bá ń gbé pálí kan ni ẹ̀dá ọlọ́run ni ó dúpẹ́ fún tọ́p aláìmọ̀ rẹ̀ yá ọ̀rọ̀ dúpẹ́ lẹ́dà báwọn lọ́tẹ̀ bá ṣe tọmọtọm baby scout Tiri lẹ́dà wọ́n sọ pé dáhùn lóhùn bá ń ṣe lẹ́dà sọ pé lẹ́ẹ̀kan sí orin ọ̀gá ni báwo lọ́tẹ̀ bá ṣe tọmọtọm baby scout Tiri lẹ́dà wọ́n sọ pé wọ́n lè máa lé ẹ wọ́n lè máa bú ẹ wọ́n lè máa pẹ̀ gan lẹ́dà nìbàdàn ọmọ ti lọ báyìí ó ti lọ fà sọ pé fàràwé táwíkì kòrókòrò fàràwé Ìbàdàn ò jìnnà kojú ká ọmọ tó lọ Tiri okùn kan fàràwé Ìbàdàn ò jìnnà kojú ká ọmọ tó lẹ́ẹ̀kan sí máa dákẹ́ lẹ́ẹ̀kan sí
lẹ́kọ̀ọ́ farawé Tiri lẹ́dà farawé o Èkó yìí Lagos òjìnà ojú káwọn ọmọ tó wá o ẹja dákẹ́ báyìí farawé Èkó òjìnà ojú káwọn ọmọ tó wá o.